Àbálábílẹ̀ ìjọba ọ̀rọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra sá o. Ẹ̀lẹ́. Ọlọ́run á ṣàánú gbogbo wa o. Àmín. Ajé á fi lé wa ṣe ibùgbé. Àmín. Ara ajé jẹun. Àmín. Ọ̀rọ̀ lù gbogbo nǹkan ló ń wọ́n sá. Àfi sùúrù nǹkan ò wọ́n kọ́lọ́ mọ́ fowó wọn wá ni bí wọ́n ṣe ń pariwo nǹkan wọn kí wọ́n tó bí àwa náà rè tẹ́ni tó ń ṣe eré o ẹ̀yin ẹ wo létẹ̀ ń wò lọ́ọ̀kan yìí oṣù mẹ́ta péré òní wọ́n fi kọ́ odidi létẹ̀ ń wò yẹn tẹ́ni tó ní fi kó wá bẹ́ẹ̀ ẹ̀yin tún wo mọ́tò tẹ́ tún wò yìí náà èèyàn kan péré bíi tiyín náà ló rà tọ́ra bóyàn wípé kí ẹni yẹn máa gbé lọ kí wàá là wá fi sórí nǹkan ò wọ́n kọ́lọ́ mọ́ fowó wọn wá ni kálọ́ gbàdúrà dáadáa kíṣẹ́ wa tó wá jẹ kájé filé wa ṣe bùgbé ibi ẹgbẹ́ wa bá ti ń náwó ká mọ̀ ná gidi ká mọ̀ nẹ́jọ́ ká mọ̀ ná bòsí káwa náà máa rówó ná bí nǹkan ṣe lè wù kọ́ wọ́n tó kọ́lọ́ǹdé a máa rówó rà á kí ọlọ́mọ fi ṣe wa bú wa àlùbáríkà ṣe jèrè kó wọnú iṣẹ́ wa kájé filé wa ṣe bùgbé àdúrà tẹ́jẹ́ á máa gbanú nǹkan wọ̀n yẹn ká máa rówó ra nǹkan wọ́n. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n.